ẹni tó jẹ́ alága tí yóò rí sí ọ̀rọ̀ àwọn oníròyìn níbi ìgbìmọ̀ ìpolongo ìdìbò gómìnà Adémọ́lá Adélékè tó tún jẹ́ ọ̀nàrẹ́bù tó ń ṣojú agbègbè Ẹdẹ yan ìlú Ẹdẹ tí gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti wá tó ń ṣojú ẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá yan ọ̀nàrẹ́bù Bámidélé Abdulsalam ó mà ti tú àṣírí nǹkan tí ó ṣẹlẹ̀ tí gómìnà Adémọ́lá Adélékè tí ó fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Progressive Congress APC lọ́dún tó kọjá tó sì jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ètò ló ti parí lẹ́yìn tí Adélékè tó bá àwọn alágbára APC tó bá wọn ṣe ìpàdé ṣùgbọ́n tó ní níṣe ni wọ́n gbégi dínà tí wọn kò sì lè jẹ́ kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Progressive Congress. ẹ̀rọ ti pé lọ́dún tó kọjá ọ̀pọ̀ èèyàn ló ti gbàgbọ́ pé gómìnà Adémọ́lá Adélékè yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kódà àti ẹ̀rí àwọn ọmọlẹ́yìn ẹ̀ kan tí wọ́n ṣáájú ẹ̀ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC èèyàn lẹ́yìn tí wọ́n ní ó ti ṣe ìpàdé ìkọ̀kọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti darapọ̀ mọ́ APC àti láti ṣiṣẹ́ fún Tinubu tí Tinubu náà yóò sì ràn lọ́wọ́ láti di gómìnà fún sáà kejì nínú oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí ṣùgbọ́n kàyéfì ló jẹ́ nígbà tí Adélékè ò padà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC mọ́ dípò bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú Accord Party ló padà lọ darapọ̀ mọ́ èyí tó wà níbẹ̀ di àsìkò yìí ṣá onígbà tó ń tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ìyẹn ìdí tí Adélékè tí ò fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC mọ́ Bámidélé Abdulsalam tí ó súnmọ́ Adélékè púpọ̀ jẹ́ kó di mọ̀ pé gómìnà náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó jẹ́ mínísítà ọ̀rọ̀ tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè yìí lásìkò yìí ìyún Alhaji Gbóyèga Oyètọ́lá ó ní òun ló máa gbégi dínà Adélékè láti má ṣe jẹ́ kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Bámidélé Abdulsalam ó fìdí ẹ̀ múlẹ̀ lóòótọ́ ni Adélékè ó bá àwọn àgbààgbà àti alágbára ẹgbẹ́ òṣèlú APC ó ló bá wọn ṣe ìpàdé ó lóun lè fìdí eléyìí múlẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ìpàdé náà ó yọrí sáyọ̀ tí wọ́n sì fẹnukò pé kí Adélékè kó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti lè ṣiṣẹ́ fún gómìnà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ó ní lásìkò tí ó gbé tó ti tó kù díẹ̀ kí gómìnà oníjó náà kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC òní Gbóyèga Oyètọ́lá inú dìde ogun tó ní láyé Adélékè ò lè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú àwọn. Bámidélé wá jẹ́ kó di mímọ̀ wípé igbákejì gómìnà tẹ́lẹ̀ lọ́ṣun sẹ́nitọ̀ Ọláomi Sowore náà fìdí tóun sọ ìmúlẹ̀ wípé Oyètọ́lá ló ní kí òun bọ́ sórí tẹlifíṣàn kó máa sọ̀rọ̀ àbùkù nípa Adélékè nígbà tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú àwọn ṣùgbọ́n o Bámidélé Abdulsalam wá jẹ́ kó di mímọ̀ wípé kò ní séwu Adélékè yóò lu Oyètọ́lá àti gbogbo àwọn olùdíje wọn pọ̀ tó sì tún ní pẹ̀lú bí gbogbo ọ̀rọ̀ ṣìṣe rí Adélékè yóò sì ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún tí ó ń bọ̀.